Ìpàdé mi o, Ọlọ́run wa máa sìn wá lọ. Àmì wọlé rẹ lọ, àwọlé rẹ lọ lọ́jọ́ òní. Ẹ̀mí mímọ́ rẹ bá wa gbé. Jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ bá lé wa, káwa lè rí àgbọ̀dá. Àwọlé rẹ, àwọlé lọ́jọ́ òní yeyeye, ẹ̀mí mímọ́ rẹ̀ bá wa gbé. Jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ̀ bá lé wa, káwa lè rí ayọ̀ gbà lọ́jọ́ òní. Àwọlé rẹ lọ́sẹ̀, àwọlé rẹ lọ́jọ́ òní yeyeye. Mímọ́ rẹ bá wa gbé. Jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ bá lé wa, káwọn lè rí ayọ̀ gbà lọ́jọ́ òní. Nínú ìpàdé òní ire. Yes,
àṣálẹ̀ tó láàyè nínú ìwé àwọn onídàájọ́ orí kẹsàn-án tí a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ẹ̀rìndínlógójì ẹ̀rìnlélógójì títí dé ẹ̀tàdínlọ́gọ́ta. Our first lesson for today's Glory to Glory Harvest Thanksgiving shall be found in the book of Judges, chapter 9, commencing reading from verse 44 to 57. Judges, chapter 9, verse 44 to 57. I read in Yoruba. Abimeleki àti ẹgbẹ́ tí ó wà lọ́dọ̀ rẹ̀ súré síwájú, wọ́n sì dúró ní ẹnu ọ̀nà ibodè ìlú náà. Ẹgbẹ́ méjì sì súré sí gbogbo àwọn ènìyàn náà tí ó wà nínú oko, wọ́n sì kọlù wọ́n. Abimeleki sì bá ìlú náà jà ní gbogbo ọjọ́ náà. Òun sì kó ìlú náà, ó sì pa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀, ó sì wó ìlú náà palẹ̀, ó sì fọ́n iyọ̀ sí i. Nígbà tí gbogbo àwọn ọkùnrin ilé ìṣọ́ Sékémù gbọ́, wọ́n sì wọ inú ilé ìṣọ́ òrìṣà Elibereti lọ. A sì sọ fún Abimeleki pé gbogbo àwọn ọkùnrin ilé ìṣọ́ Sékémù kó ara wọn jọ pọ̀. Abimeleki sì gun orí òkè Salmoni lọ, òun àti gbogbo ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀. Abimeleki sì mú àáké kan ní ọwọ́ rẹ̀, ó sì gé ẹ̀ka kan kúrò lára igi, ó sì gbé lé èjìká rẹ̀, ó sì wí fún àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ pé, ohun tí ẹ̀yin rí tí mi ń ṣe, ẹ yára kí ẹ sì ṣe bẹ́ẹ̀, kí ẹ sì ṣe bí èmi ti ń ṣe. Gbogbo àwọn ènìyàn náà pẹ̀lú, olúkúlùkù sì gé ẹ̀ka tirẹ̀, wọ́n sì tọ̀ Abimeleki lẹ́yìn, wọ́n sì fi wọ́n sínú ilé ẹ̀ṣọ́ náà, wọ́n sì tiná bọ ilé ìṣọ́ wọn lórí, tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọkùnrin ilé ìṣọ́ Sékémù fi kú pẹ̀lú. Ìwọ̀n ẹgbẹ̀rún ènìyàn, ọkùnrin àti obìnrin. Nígbà náà ni Abimeleki lọ sí Tébésì, ó sì dọ̀tí Tébésì, ó sì kó, ṣùgbọ́n ilé ìṣọ́ tí ó lágbára wà nínú ìlú náà. Níbẹ̀ ni gbogbo àwọn ọkùnrin àti àwọn obìnrin àti gbogbo àwọn ẹni tí ó wà ní ìlú náà gbé sá sí. Wọ́n sì fara wọn mọ́ ibẹ̀, wọ́n sì gòkè ilé ìṣọ́ náà lọ. Abimeleki sì wá sí ibi ilé ìṣọ́ náà, ó sì fa idà, ó sì kùsà sí ẹnu ọ̀nà ilé ìṣọ́ náà láti fi iná sí i. Obìnrin kan sọ ọlọ́lu Abimeleki ní orí, ó sì fọ́ ní agbárí. Nígbà náà ni ó pe ọmọkùnrin tí ń rú ìhámọ́ra rẹ̀ kankan, ó sì wí fún pé, fa idà rẹ yọ, kí o sì pa mí, kí àwọn ènìyàn kí ó má bàa wí nípa ti èmi pé obìnrin ni ó pa á. Ọmọkùnrin rẹ̀ sì gún, bẹ́ẹ̀ ni ó sì kú. Nígbà tí àwọn ọkùnrin Israẹli sì rí pé Abimeleki kú, wọ́n sì lọ olúkúlùkù sí ipò rẹ̀. Báyìí ni Ọlọ́run san ìwà búburú ní ti Abimeleki tí ó ti hù sí bàbá rẹ̀, ní ti pé ó pa àádọ́rin àwọn arákùnrin rẹ̀. Ẹsẹ̀ tí ó gbẹ̀yìn ẹ̀kọ́ náà àti gbogbo ìwà búburú àwọn ọkùnrin Sékémù ni Ọlọ́run sì mú padà sórí wọn. Ègún Jótámù ọmọ Jerubáálì sì ṣẹ̀ sórí wọn. Báyìí ni a parí ẹ̀kọ́ kíkà kan. Kí Olúwa pèsè pípọ̀ àti kíkà fún ìgbàlà ẹ̀mí wa. Olùdásílẹ̀ Celestial Worldwide Pastor Founder SBJ Oshofa, ẹni kẹta Prophetess Olúṣọlá Afọlábí, Sister Mọ́sáyọ̀ Ládìrọ̀,
Sister Oluwaseun, Sister Okunbanjo, let's prepare Sister Toyin Azam, Sister Moyo Akinola, Sister Bola, Sister Bisola, Sister Fade Kemi Ayade, Keep Sister Akinreti, Sister Adekunle, Sister Iyola, Sister Folashade Adetuji, Sister Morayo Simeon, let's prepare Sister Akinola, Sister Olamide, Sister Lolade Ogunowo, Sister Okuara Olabide, Prophet, Senior Prophet Afolabi Segun, Leader Abayomi, Dada, Mrs. Oye Mominara, Mrs. Raji, tẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn gan. Ṣé torí mi máa ní kọ́ máa dìde lẹ́ẹ̀kan náà? Tí wọ́n á ní kọ́ máa dìde lẹ́ẹ̀kan náà sí, gbogbo yín máa change ojú ni pé kí ló ṣẹlẹ̀ síbi la fẹ́ sùn sí ni. Pẹ̀lú kọ́ ọmọ ọmọ o fi create awareness mọ́ lílẹ̀ fún wọn ni. Tí àsìkò bá tó, a ó máa ṣe kí ni? A ó máa pè wọ́n. Láàárín ìṣẹ́jú mẹ́wàá. Àwọn akọrin máa ń wọ́n lọ nínú orin yìí fún ìṣẹ́jú mẹ́wàá. Ká tó bọ́ sí èyí tó kàn. Make sure kó jó kó fẹ̀mí ìmúre hàn. Nínú orin yìí, akọrin over to you. Jésù, kí ni máa fi sọ ọ̀rẹ́ rẹ bí o ti kò tán ayé mi? Ẹgbẹ̀rún ọmọ kò tó fún ìrẹ́. Ó mà ṣe o, bàbá ó ṣe é.
Hallelujah. Oh my God. So hallelujah. Ogo ni burúkú ló lókè ọ̀rọ̀. Mo fẹ́ kó dìde lórí ẹsẹ̀. Wàá kọ̀ gbàdúrà ẹ̀yọ kan péré ni. Tó bá gbàdúrà ẹ̀ tó bá gbà dáadáa máa sọ̀rọ̀ kan fún bí o máa tuntun gbà. Àmọ́ tó bá ti gbà dáadáa. Tó bá gbà dáadáa. Mi tí ní sọ̀rọ̀ yẹn àmọ́ mo fẹ́ kí ìyẹn ṣe dáadáa. Hallelujah o. Sẹ́pẹ̀ Olúwa ó máa sọ̀rọ̀ dáadáa. Olúwa ó fẹ́ kó wọn ẹja dáadáa. Olúwa má jẹ́ kúkú ògo mi kó tó buyọ̀. Má jẹ́ kúkú ògo mi kó tó buyọ̀. Mo mẹ́ pé òní sọ dáadáa kò ní yí ẹ̀. Jẹ́ kí n sọ fún ẹ lọ́jọ́ Friday. A fẹ́ ṣe night àbí? Ní ọjọ́ Friday a fẹ́ ṣe night. Àwọn èèyàn wà nílé mi ò tí ì lọlé mo ẹ̀ṣẹ̀ jí lọlé mi láti Friday. Àná mi ò wẹ̀ mi ò fọ́nù. Èyí ni wọ́n dàbí ẹni pé ọ̀nà sẹ́lótèpù mọ gbogbo ẹ̀. Mo wá fa wọ́n nù. Tí máa fẹ́ sọ̀rọ̀ máa jìnnà sáwọn èèyàn. But despite pé mo tún sá mi mọ̀ bí ọgbọ́n mu mọ́ra ni. But anything tẹ́ bá gbọ́ lẹ́nu ìjẹta sẹ́ni àárọ̀ yìí anointing ni. Ẹ má jẹ́ kó rùn. Tó bá dẹ́ rùn
ẹgbàá bẹ́ẹ̀ mi mímọ́ ni pariwo hallelujah. ọmọ mi wá sáré lọ́sàn-án ìgbà tó dé tóru bá ti mú yín ẹ̀yin obìnrin yẹn sọ ṣẹlẹ̀ pé tójú yín pọ̀ fáànù kan ṣì wà táì tí tàn ìtẹ̀lẹ̀ mọ́jú pọ̀ tó tóru bá ti mú yín ẹ̀ sọ wọn máa ń gbé fáànù yẹn síbẹ̀ ni ìgbà tọ́mọ mi wá dé ó ní musa kúrò lé mo ní kí ló ṣe é ó ní fọ́tò yìí tó wà pálọ̀ dẹ̀ jábọ́ mo ní fọ́tò mi jábọ́ àṣewọ̀n ìtì ìpadà èmi rò bí a mo ti escape ni tó mo sọ fáwọn yẹn pé tọ́lọ́ bá press mi dáadáa for Sunday àbí 31st ma mo ní mo fẹ́ dáná káwọn èèyàn jẹun because ó yẹ kí n kú ní oṣù tó kọjá àmọ́ mi ò kú mo rí dáadáa bó ṣe pé bóyá èèyàn ń sọ àsọdùn kò lè gbàdúrà àwọn tájọ wà á mọ̀ mo kú mo bẹ̀bẹ̀ mo wá padà because mo ṣeré pálọ̀ mo bá àwọn èèyàn ṣeré pálọ̀ mo dẹ̀ wọ yàrá mi ò dẹ̀ lè sọ̀rọ̀ mọ́ èmi tí mo sọ̀rọ̀ dẹ̀ á fà kíkọ́ wọ́n á ní ó wọlé ṣùgbọ́n òun ló ṣẹ̀ṣẹ̀ wọlé ń sìn so kí ni ẹ bá mi lẹ́rù mọ́ ẹ pé lórúkọ Jésù àwọn kì yóò kú nínú ṣe yìí hallelujah ó wá sọ pé frame ó jábọ̀ máa ní frame dẹ́pọ̀ kò lè jábọ̀ rí àti bá ẹ̀mí lọ́lé àárọ̀ tí mo wá délé mo ti gbàgbé àwọn tó wá tí frame jábọ̀ sá wọn tó wá bá mi hàn gẹ̀ padà ọ wá gbé sórí bed mo kàn dé yàrá mo kàn bá frame yẹn lórí bed wọ́n dà pé òkú tó ríra ẹ̀ mo wá rí ní àárọ̀ yìí wọ́n frame tó máa ń sẹ́kó jábọ̀ ni ẹ̀mí wọn sọ fún mi pé ìgbà tó jábọ̀ yẹn ló yẹ kó kú o sáyìn tó yẹ kó mo rí níbi tó wà nìyẹn mo wá rẹ́rìn mo ní ìkórè lèyí èmi máa ṣe mi ò ní kú èmi nìkan ni wọ́n wà nílé wọ́n á bọ́ sí bedroom mo máa ń wẹ̀ kí ni àwọn sọ fún mi pé ibi tó wọ̀ ẹ́ ló máa ṣubú sí o mo dẹ̀ ti tilẹ̀kùn mo wá ṣílẹ̀kùn bedroom níwájú ọlọ́run má jẹ̀mú mo wá ṣílẹ̀kùn bedroom mo wá wò pé tí bá kú kó tó mọ̀ yìí lè aṣú o ìyàwó mi ò dáadé o tiẹ̀ ní balẹ̀ lọ bọ́tì kó tó rí lẹ̀kùn já àti wọ́n wò pé àbíké lọ ṣí ni wọ́n lè tètè rókù mi pé wọ́n mi ò ní ṣí ó ní kó máa ṣubú síbẹ̀ kí ni wọ́n sọ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kásáàmù ẹ̀rù kú òdẹ̀ kì í bà mí bọ̀dẹ̀ ní ìmú kásáàmù nínú tí olúwa ló ṣọ́ọ̀tù kan nígbà mo gbé fúnra wọn nígbà tí tẹ́ńṣọ̀n dé ní wájú ọmọ májẹ̀ bí mo lẹ̀ sí wọ́n ń wẹ̀ kí n dẹ̀ fi ọṣẹ sójú mi kí ni ẹ̀ ṣe mo ní ẹ̀jẹ̀ kì í tẹ̀ fọ ojú mi tó dà tí bá ṣubú tí bá ní ìdílé má lè ra kóró ríran tí mo ti ń fọ ojú mi kí wọ́n fọ ẹsẹ̀ mo kàn lárí mọ́ kí ló máa ń pè é táàtà máa fi ṣí omi mo kàn lá mú ní ibi tí kò ti fẹ́ wá gangan rè mo tún wá sáré ìdá padà pé láyé èmi kì yóò ṣe kí ni èmi kì yóò kú bí kò ṣe ṣé ó máa gbàdúrà. hallelujah ọ̀lẹ́ mi pa ní last month láti bí 6 months ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọjọ́ mi ò lè ṣe kí n má sick ọ̀sẹ̀ fún àtàbọ̀ láàrin oṣù fún ọgbọ́n ṣe máa sick ẹ̀ mo wá sọ fún èèyàn kan lánàá mo ní mi ò sick lóṣù yìí mo ní mo ti escape àṣé ọlọ́dún lè mi pé o máa kú kí ìyá tó ṣèkórè mi. Àkọ́kọ́ dúpẹ́ lúwa tilẹ̀ òde wà mí. Àwa ló yẹ ká àkọ́kọ́ dúpẹ́. Mo fẹ́ kí o bá mi gbàdúrà yìí. Ṣé pé Olúwa tálẹ́ni tó lọ máa kú gbogbo rẹ̀ tó kú yọ. Irú ẹ̀dá bẹ́ẹ̀. Olúwa má jẹ́ kó parí oṣù yìí. Èyí ni 29 oṣù yìí sì ní 30. Ẹni náà kó kú kílẹ̀ ní ìtọ́sọ àdúrà jọ gbà á abiyamọ gbà á tálẹ́ni tó lóun máa kú gbogbo rẹ̀ tó kú yọ ilẹ̀ kó gbà lálejò ilẹ̀ kó gbà lálejò ẹni tó ní dandan gbọ́dọ̀ kú gbogbo rẹ̀ tó kú yọ ilẹ̀ kó gbà lálejò ilẹ̀ kó gbà lálejò. Jésù Olúwa wa. Obìnrin ẹ̀kọrin ó ní nítorí ògo ni o. Nítorí ògo ni ojú ológo bá rí o. Nítorí o. Ṣé pé Olúwa alágbára olófìyà ògo jẹ mí? Wọ́n nítorí kan ti ríra wo ẹ̀ ní màdàmú ayé rẹ̀. Irú alágbára bẹ́ẹ̀ kó fi ayé sílẹ̀ fún ẹ. Sọ di àdúrà náà. Bóyá jẹ́ kájọ gbàdúrà rẹ̀. Alágbára olófin ọ̀gbìn jẹ́ Ọlọ́run ayérayé. Iná kó bẹ̀rẹ̀ sí ní jò.
Iná kó bẹ̀rẹ̀ sí ní jò. Iná kó bẹ̀rẹ̀ sí ní jò. Alágbára tó fi ìyàwó jẹ ní. Olúwa fi iná jò. Olúwa fi iná jò. Olúwa fi iná jò. Olúwa fi iná jò. Tọ́ni mi ò ní ọkọ̀ lórí ṣojú o. Olúwa fi iná jò. Olúwa fi iná jò. Olúwa fi iná jò. Alágbára tó fi ògo mi rárẹ̀. Olúwa fi iná jò. Olúwa fi iná jò. Jésù Olúwa wa. Ẹ jẹ́ bá omi lé dá. Ṣé àwọn ẹ̀wọ̀n ní omi lé jọba bọ̀? Ẹ bá mi kó ọsàn sínú pàṣẹ. Mo fẹ́ ta ọsàn èèyàn kan fún èèyàn 21 tó lè ra ọsàn èèyàn kan ní 1000. Abẹ́bí ọsàn yẹn gbàdúrà ni. Lọ́wọ́ just 1000 naira. Just 1000 naira. Èèyàn 21. Níbi tó sọ fáwà níbẹ̀ lọ́ máa ń lànà lọ́ba. Kò sí bíbẹ̀ ṣe lè dí tó. Ó ti di 5, ó ti di 6. 21 péré ni. Ọsàn náà fúnra rẹ̀ gbọ́ òpọ̀. Ọmọ ẹgbẹ́ ojú 21. Ó ti di 6. Ó ti di méjì post pàṣà àjọ̀dún ìkúrò lélẹ̀. Ṣé ká ní ìlú wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rẹ́tì? Yes, no. Ó ti méjì 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Ó yá má ronú sí. Wọ́n fẹ́ ra àkókò tà. Ṣé o ti pé transfer ẹ ṣe fún yàrá ìkẹgbà cash? Èèyàn tó ti ṣe fílẹ̀ ó ti ṣe tiẹ̀ ó ti tánẹ̀ kílẹ̀ fà. No yàrá ẹ kó àkáǹtì nọ́mbà ẹ sí pépà fún wọn kó lè fast ẹ jọ. Ọ̀nà kì í ọjọ́ kò má la. Ẹ bá mi kà á alàgbà mélòó ló ti ó gbọ́dọ̀ pé 21. Ọ̀nà kì í ọjọ́ kò má la. Ọ̀nà ìta ti di o. Ọ̀nà ayọ̀ tó fẹ́ràn mi. Ó làdá. Ire. Ìwọ́n tí ọ̀sán yẹn wà lọ́wọ́ ìjọba mi kọrin yẹn. Mélòó lódì? Ṣé o ti pé 21? Mélòó lódì? Mélòó lódì? Ta ló bá mi kà á? Ẹ bá mi kà á. Kò tí ì pè. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. 16. Ó pè yàn márùn-ún. Mọ́mì 17. Ó pè yàn márùn-ún. Ó pè yàn márùn-ún. Ó láti inú ògo bọ́ sínú ògo lọ́dún yìí. Ọmọ sáṣetì. Ọmọ sáṣetì. Ọ̀dọ̀ Jésù Olúwa. Nítorí yóò ọba tó pàṣẹ. Tọ́jọ́ yọ síta. Ọba tó pàṣẹ fúnlẹ̀ tó kó sí ìjà. Bàbá yóò sí nínú àwọn tó jáde. Ọba tó pàṣẹ ó dá nílò ọkùnrin wáyé. Òun ló pàṣẹ tó dá mi lè nìyàn wáyé. Kàfáyà. Pàṣẹ ooo. Pàṣẹ ire ayọ̀ mi tẹ̀ mí lọ́wọ́. Mo fẹ́ sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ̀. Fi ọwọ́ kan sí orí rẹ̀. Ó kù èèyàn méjì. Ó kù èèyàn méjì. Fi ọwọ́ sí orí Ọlọ́run ṣe. Ó ṣe Ọlọ́run. Ra ọ̀sán yẹn tó bá ti ra mi ò ní ta mọ́ tí wọ́n ti sọ̀rọ̀ àṣẹ àkọ́kọ́ yẹn. Ní gbogbo ibi tí ìṣẹ̀dá rẹ ti ń ṣẹ́rú. Ìwọ máa rò bí o fẹ́ rà bó rà. Ọkùnrin ṣe méjì. Bàṣá làwọn kan rà. Tọ́lọ́dẹ̀ sọ wọ́n di ògùn ayérayé. Ó ń ṣe ògùn. Àwọn èèyàn ti ra bàṣá ní ọdún tó kọjá. Ó ti wá. Ṣé ìlẹ̀yàn tí mò ń sọ ni ìyá tó náwó lókè yẹn ọlọ́mọ àbá yín ṣe o. Ó ti ra bàṣá lọ́dún tó kọjá. Ìpele wọn dẹ̀ yí padà kúrò títí di ìsìn. Mo sọ̀rọ̀. Mo fẹ́ kí ọ̀sán yẹn wà lọ́wọ́ ìyá yẹn bá mi fún wọn lọ́sàn. Mo sọ̀rọ̀ sí ìṣẹ̀dá rẹ̀ ní gbogbo ibi tó ti ń ṣẹrú. Èmi ti sọ pé ó kú ọkùnrin kan obìnrin kan tó yẹ kó ní ọ̀sán yẹn lọ́wọ́ tí ò dẹ̀ tí ì ní. Mo sọ̀rọ̀ agbára wo ló dè ẹ́ mọ́lẹ̀? Ìdè ni mo sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tí mo rí mo fẹ́ sọ ẹ̀. Ẹni a ti dè mọ́lẹ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ó
ológo ni àwọn ẹni ẹ wà ní age 50-something years obìnrin ó wà ní age 50-something years adẹ̀ ti dé mọ́lẹ̀ kò tí ì pé 60 adẹ̀ ti dé mọ́lẹ̀ ti pẹ́ ó yẹ kí ó ti máa jẹ wọn mọ́ kò dẹ̀ rí oúnjẹ jẹ ó dẹ̀ arábìnrin ní ó dẹ̀ ní 1,000 naira tí bá kà dáadáa ó ní 200 naira kò dẹ̀ lè jáde ó wò ó pé tí bá ti náwó yẹn tó sá ìnira máa tó padà tó bá náwó yẹn tó bá fẹsẹ̀ rẹ̀ tó bá náwó yẹn tó bá tọrọ owó èmi gẹ́gẹ́ bí wòlíì àti ikọ̀ ìjọ Olúwa mo bá ẹ sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run bó jẹ́ ọ̀sán yìí nìkan ló ra màsà pọ̀ bó jẹ́ ọ̀sán yìí nìkan ló ra tó dẹ̀ ra ọ̀sán níwọ̀n bàbá ẹ jẹ́ bá mi ṣí ìlà fún ẹ má bínú tó ẹgbẹ́ ọ̀sán yìí nìkan ló ra tó dẹ̀ ra nǹkan mímọ́ pẹ̀lú 200 naira tó má gbé yẹn the money with the person is just 1,200 naira nítòótọ́ níwájú Ọlọ́run má tẹ̀ kò lówó lọ́wọ́ ọ̀ní lọ́sọ̀ pé 1,200 naira ló wà lọ́wọ́ ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ tí bá ná 1,000 up to 200 tó má fẹ́ ra nǹkan mí nǹkan mo dúró de ìgbà tó má gbé 200 100 naira tó má jáde má ra ẹyọ kan péré yìí mo sọ sẹ́ni yẹn ti jáde àbóṣe wà mẹ́ mo fẹ́ sọ̀rọ̀ àṣẹ. Àwọn ọ̀run ló sọ̀rọ̀ ògbó Ọlọ́run òfurufú ló fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ẹ fi ọ̀nà sí àárín nǹkan kan bẹ̀rẹ̀ ẹ fi ọ̀nà sí àárín nǹkan ẹmọ ká alọ́nà ọmọ yẹn gbé ọmọ yẹn kúrò mẹ́ ibi tí mo náwó sí ẹ fi ọ̀nà síbẹ̀ ẹ̀yin tẹ̀ ṣùwárẹ̀ ẹ fi ọ̀nà sí àárín nǹkan kan bẹ̀ ṣẹlẹ̀ ẹ fi ọ̀nà sí ẹ jọ nítorí Ọlọ́run ẹ gbé ọwọ́ yẹn kúrò lórí ẹ gbé ọwọ́ yẹn sí inú yẹn mo ń sọ̀rọ̀ ìdè ọkùnrin kan obìnrin kan ìdè àti ìdè ti pẹ́ àwọn ènìyàn díẹ̀ àwọn tó dá lójú ní pé gbogbo ojú tó wà ní àti ìfẹ́ ra ọ̀sùn gbogbo ojú tó wà ní ìbáyé òsì nígbà tó díẹ̀ gbọ́ dáadáa mà ó di ọjọ́ tó bá rí gbogbo àwọn tó wà ní ìbáyé ṣàjọ padà ojú tó bọ́ sínú ìdè ní mi tálẹ́ni tó ṣàmì ènìyàn tó sáré kiri nítorí ọ̀rọ̀ rẹ̀ ẹni tó ń fi ara ní ẹ mo sọ̀rọ̀ bàbá kan wá agbára nítorí pé ó nílò agbára ó wá agbára kiri ọ̀nà máa fún ẹ lágbára àmọ́ ìkọ̀kọ̀ máa ṣẹlẹ̀ nígbà tó bá fún ẹ lágbára yẹn ó ní kí ló máa ṣẹlẹ̀ ó ní ìran kẹrin ọmọ rẹ ó ní wọn ò ní rí àánú gbà bó ti wò kórí ó ní wọn ò ní rí ògolo ó ní ẹjọ́ sí kì í ṣe àwọn ọmọ mi ó ní rárá ó ní ṣé kì í ṣe àwọn ọmọ mi ó ní rárá ó ní àwọn ọmọ táwọn ọmọ mi bá bí ń kọ́ ó ní rárá ó ní ìran kẹrin ìran kelo ló mọ̀ tó wà nínú ìran tó ti lò ó lo ògo àwọn ọmọ yẹn àwọn yẹn jẹ́ mẹ́ta ó ní àkọ́kọ́ ṣiṣẹ́ nígbà tí mo gbọ́ ìtàn yẹn ó ti lọ bí 15 years ó ní àkọ́kọ́ ṣiṣẹ́ ó gba 450,000 50 years millions ní nísìnyí ìkejì ṣiṣẹ́ ó gba 400 ìkẹta ṣiṣẹ́ ó gba 350 wọ́n máa wà nínú AC wọ́n dẹ̀ máa ń là á kù tó bá ti débi iṣẹ́ tó ṣe wá ti parí tó bá gba sálárì wọ́n máa fi sọ́ọ̀fìsì ó ń ṣiṣẹ́ dáadáa ó lè jẹ gbèsè mo sọ̀rọ̀ tálẹ́ni tó gbọ́mọ́ síkò yẹn inú ni gbogbo wa ti jáde ẹni tó ń fi inú bá ẹ jà alágbára tó ń fi inú bá ẹ jà ẹ kò ní gbà sẹ́ ẹ̀fílẹ̀ yẹn má bàa fà á èmi nìkan ti tó fún inú ádẹ́mọ̀ àròjọ ẹ̀ kiri tálẹ́ni tó ń fi inú bá ẹ jà tó bá ṣàmì dáadáa lórúkọ Jésù irú ẹ̀ lábẹ́ okùn ẹ̀mí ẹ̀ jẹ̀dá. Jímọ̀tà kí gbogbo jú wà nínú Jímọ̀tà mímọ́ 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 Jímọ̀tà mímọ́. Ohun tí mo gbọ́ nílé yìí balógun pàṣẹ tó wà nídìí ọ̀rọ̀ ayé rẹ̀
ẹ̀mí ọlọ́run sọ fún mi pé àdúrà yẹn dẹ̀ ti gbà àwọn àti ìdá ẹ máa gbọ́ ó ní ẹ máa gbọ́ ẹ má ṣe mí gbọ́ o ṣe kó mú ẹ láti rà ó sọ lọ́kùn ẹ̀kọ́ tí mo gbọ́ nìyẹn ẹni yẹn sọ fún mi ìbá dẹ̀ rà àmọ́ kò sówó lọ́wọ́ ẹ fi ọ̀nà sílẹ̀ máa bọ̀ níwájú. ìwé lọ́pẹ́ ní mélòó ni wọ́n ó ti tó o mi pé gbogbo jọ ẹ bá mi ká 1 2 3 4 5 6 ẹ jẹ́ ní màṣẹ wọn bẹ̀ ṣé èrò lọ́kọ̀ ni mélòó ni wọ́n ó sọ̀rọ̀ ẹ ká tẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀yà kan ẹ bá mi kọ́ olúwa ni mo tó ṣe táyé mi fi dáná ẹ bá mi kọ́ ohun tèmi ti yá kí wọ́n máa gbé lọ lórí. tí ó ṣe gbogbo ọjọ́ ká kọ́ rẹ̀ láyọ̀ ó mọ ohun tó fẹ́ ṣe o ayé mi yóò bí dára ọlọ́run mi mọ ohun tí ó ṣe jésù mi mọ ohun tí ó ṣe ẹ wà wọn láyọ̀ ẹ wà wọn láyọ̀ ayé mi yóò bí dára ó wá sọ bẹ́ẹ̀ ohun tí ó ṣe ohun tí ó ṣe ohun tí ó ṣe èyí ló mọ ohun tí ó ṣe ayé mi yóò bí dára ọlọ́run mi mọ ohun tí ó ṣe jésù mi mọ ohun tí ó ṣe. mo fẹ́ ọlọ́run ní sọ́nà sáyé rẹ̀ ayé rẹ̀ ó ti dára sọ bẹ́ẹ̀. níbi tí o sọ fún àlọ́ máa ń lànà lọ́wọ́ ìwé yorùbá orí kìíní ẹsẹ̀ kẹta sọ pé ilé ni àpótí jókòó dèjì mi ò fẹ́ mọ bó ṣe fẹ́ rí mi ò fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ ẹni tó faraya ṣàní méje yìí níbikíbi tó o bá wà olóore ẹ máa lókèétì ẹ. àmín 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 àmín. mi ò fẹ́ kó shake anybody ohun tó gba ẹ máa fi sáfò àmọ́ kò lọ síwájú èèyàn kan wọ́n sọ pé kú oríire o ò kíyàn dáadáa. Àlìkámà ló fẹ́ jẹ́ ní tàbí èbó. Bí Jésù bá dé, àtàlìkámà relé, èbó la ó fi hàn sùn. Bí Jésù bá dé, àtàlìkámà relé, èbó la ó fi hàn sùn. Àlìkámà ni ó, àlìkámà ló fẹ́ jẹ́ ní tàbí èbó. Àlìkámà ló fẹ́ jẹ́ ní tàbí èbó. Bí Jésù bá dé, bí Jésù bá dé, àlìkámà relé, èbó la ó fi hàn sùn. Bí Jésù bá dé, bí Jésù bá dé, àlìkámà relé, èbó la ó fi hàn sùn. Àlìkámà ló fẹ́ jẹ́, àlìkámà ló fẹ́ jẹ́ ní tàbí èbó. Tàbí èbó. Ọmọ Ọlọ́run tẹ́tí gbogbo èwo ni tìyẹ níbẹ̀. Àlìkámà ló fẹ́ jẹ́, ló fẹ́ jẹ́ ní o. Tàbí èbó. Bí Jésù bá dé, bí Jésù bá dé, àlìkámà relé, èbó la ó fi hàn sùn. Bí Jésù bá dé, bí Jésù bá dé, àlìkámà relé, èbó la ó fi hàn sùn. Kẹ́lẹ́ tí kò máa gbọ́ ohun tí ẹ̀mí sọ, èwo ló fẹ́ jẹ́ nínú méjèèjì? Ṣé kò ló fẹ́ jẹ́ ní àbí àlìkámà ló
ọ̀rọ̀ nítorí olórí olórí bàbá kan olóko rẹpẹtẹ ó wá ní nǹkan ìrẹpẹtẹ sí ìgbà tó bá dọjọ́ ìkórè tó fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ohun tó wọnú ẹ̀yìn o ó kó ṣì jáde ó kó sàn jáde ó ká gẹ̀dẹ̀ olú pákí gbogbo ohun tó tilẹ̀ wù kan sí pátápátá ní bàbá kó sọ́tọ̀tọ̀ èyí tí kò ti jẹ ó yọ sọ́tọ̀ èyí tó jẹ ti bàbá tó máa rere ó yọ sọ́tọ̀ tani bàbá tà ń sọ ọlọ́run ọba tèmi nìkan ṣoṣo ló kó gbogbo wa àwa nìkan ọ̀gbìn ìwọ tó bá ṣe dáadáa ọ̀run dáadáa wà fún ẹ ìwọ tó bá ṣe burúkú o ìdàkejì bẹ́ẹ̀ fún ẹ o ní láti yí padà sẹ́lẹ̀dùmarè ọba tèmi nìkan ṣoṣo àlìká máa lò fẹ́ jẹ́ ní tàbí èbò bí Jésù bẹ́ẹ̀ bí Jésù bá dé ọ̀tá àlìká máa lò èbò láò fi lọ sọ̀rọ̀. Èrò ni bínú ẹ kí ló dáwọ́lé láti January nínú ìjọ tó wà. Ṣé bá ṣe ń gbé sókè ló ń bá wọn gbé sílẹ̀? Ṣé màdàrú ni ẹ́? Iye ọkàn rẹ wò. Oyè ayé ẹ wò. Nínú ilé tí wọ́n ti bí ẹ jáde. Ṣé bá ṣe ń gbé sókè ló ń bá wọn gbé sílẹ̀? Àwọn ribiribi tó ti ṣe níwájú Ọlọ́run ọba tèmi nìkan ṣoṣo láti January. Ṣé òun sì ní dédé? Ṣé òun ní dédé? Ṣé òun fi Ọlọ́run ọba tèmi nìkan ṣoṣo? Ìwọ la máa rí níbi tí wọ́n ti ń dáwó. Ẹni onínú ire tó dáwó. Ìwọ ló máa sọ fún wípé owó tó ná ti pọ̀ jù. Owó tó dá ti pọ̀ jù. Ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ nílé Ọlọ́run ọba tèmi nìkan ṣoṣo. Èpò ni ẹ́. Àmọ́ ìwọ náà fowó níṣẹ́ Ọlọ́run ọba dá. Tó jẹ́ kébi olùṣọ́táyé jẹ́ gbọ́rọ̀. Tó jẹ́ kébi olùṣọ́. Tó ń ṣe tọ́jú olùṣọ́ rẹpẹtẹ. Ṣé òfin ní sálárì bí wọ́n ṣe ń ta sálárì? Ṣé òní gé bí wọ́n ṣe ní gé? Lára àánú Ọlọ́run ọba, lára oore ọ̀fẹ́ Ọlọ́run ọba tẹ́ni tó bá jẹ́ àlùkámà máa ń gbà nìyẹn. Mo fẹ́ kó ṣe rere. Èmi kò ní bá wọn jẹ ooo. Láyé mi o, èmi ò ní bá wọn jẹ ooo. Àlùkámà mi máa jẹ́ ooo. Tìmí ti yá. Kọjá one way or the other. Ṣùgbọ́n Ọlọ́run sì dúró, ó dúró sí wa kò fi wá sílẹ̀. Kò jẹ́ kó táyọ̀ wá, kò jẹ́ ká bí ẹni àgbégbè. Òun ló ń ṣiṣẹ́ àrà ìjánu yẹn nínú ayé wa tí ọ̀tá ò fi rí wa mú. Ó ti jẹ́ pé ṣé olúwa tí à ń ṣe ìyàwó olùṣọ́ àgùntàn iṣẹ́ tó léwu ni. Hallelujah. Hallelujah. Are you with me? Iṣẹ́ tó léwu ni kó o gbọ́ dáadáa. Ìwọ tó ti ìwọ ṣe olùṣọ́ àgùntàn dáa jíṣẹ́ tó gbé máa ṣe olùṣọ́ àgùntàn. Iṣẹ́ ìgbín ló fẹ́ lọ ṣe. Oṣó máa gbógun tì ẹ́, àjẹ́ máa gbógun tì ẹ́, ebèrè máa ranjú mọ́ ẹ. Ṣùgbọ́n tí ìwọ bá dúró nínú Kristi tó di òkú ẹ̀mú tó yà sọ́tún tó yà sósì, ó di dandan kó o borí ayé. Hallelujah. Hallelujah. Onídùúró mi ẹ ṣe wo. A kó ọ̀jọ̀dún pé ẹ̀mí wa yóò ṣe púpọ̀. Ó sàmì ẹ̀mí ẹ̀ máa ṣe púpọ̀. Bó o fẹ́ bó o kọ̀ ẹ̀mí ẹ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀. A kí olùṣọ́ àgùntàn ìjọ yìí, a sì kí ẹbí wọn pé wọ́n kú iṣẹ́ mi. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan bí òkè kí èèyàn kú iṣẹ́ Olúwa. Kí ni ìyẹn bà mí jẹ́? Èmi ò kí kí èèyàn kú iṣẹ́ Olúwa. Ẹ kú iṣẹ́ ọ̀run yín. Gbogbo àdá ń ṣiṣẹ́ fún Ọlọ́run, à ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Torí pé Ọlọ́run ti ṣiṣẹ́ ní ọjọ́ mẹ́fà, ó sì ti sinmi. Ṣùgbọ́n pé àwọn sínú ọgbà ìtara láti wá ṣiṣẹ́ fún ọ̀run wa. Mo gbàdúrà lórúkọ Jésù àtẹbí àti ará àti gbogbo ọmọ ìjọ ní glory
pé ojú wa máa lọ́dún lórúkọ Jésù Kristi. Bá a ṣe sọdún yìí, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Hallelujah. Lórí àga yìí mi ò ní pẹ́, torí pé à ń ṣe gbogbo ní kọ́mọkọ́mọ. Kí n tó gbàgbé, mo kí àwọn ìyá, mo kí àwọn bàbá tó dúró tì wá. Àwọn èjìká tí ò jẹ́ kí aṣọ yẹ̀. Mo kí ìjìyà ìjọba láti diaspora, láti ìlú United Kingdom. Mo gbàdúrà fún yín màmá pé àlàáfíà tẹ̀lé débi lórúkọ Jésù, àlàáfíà lẹ́bi padà. Gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ ìjọ yìí, àwa tí à ń bá gbé ẹrù náà tí ẹ̀jẹ̀ kẹ́rù náà ń wo fún olùṣọ́ àgùntàn jù. Mo gbàdúrà lórúkọ Jésù, àṣẹ yìí àtàṣe ìgèdè gbogbo wa máa ṣe. Mo kí igbákejì, wọ́n ṣe gudugudu méje, yàyà mẹ́fà. Mo kí bróda mi, ìwọ lọ́ba, gbogbo ilẹ̀ mọ̀ wọ́n. Hallelujah. Mo sì kí ìgbìmọ̀ ìkórè ọdún yìí. Mo lè sọ pé ẹ gbìyànjú, because lọ́jọ́ Friday mo wà bí, mo dẹ̀ rí gudugudu mẹ́fà àti yàyà méje tí ẹ ṣe. Ó yẹ yín, ó yẹ ìjọ yìí, ó dẹ̀ yẹ Ọlọ́run. Mo gbàdúrà pé ìlàkàkà yín lórí ìkórè àti lórí ìjọ yìí ní orúkọ Jésù kò ní lọ sórí asán. Ẹ ṣàmì dáadáa fún àwọn ìgbìmọ̀ ìkórè. Kò sẹ́ni tó ń bọ́ Ọlọ́run ṣòwò tó ń pàdánù. Ẹ fi àyè yín sílẹ̀, ẹ ná owó, ẹ nára ní orúkọ Jésù Kristi. Ìkórè tọdún yìí ẹ máa mọ̀ ọ́ sí rere. Ẹ ó ti inú ògo bọ́ sínú ògo ni. Ẹ ṣàmì dáadáa. Mo lé ẹ máa ti inú ògo bọ́ sínú ògo. Àbámọ̀ pé nǹkan má ṣe kò ní jẹ́ ti lórúkọ Jésù. Mo kí yín púpọ̀, ẹ kú iṣẹ́ mi. Olúwa túbọ̀ gbé ọwọ́ yín sókè. Hallelujah. Hallelujah. Ọmọlọ́run hallelujah. Lónìí à ń ṣe ìkórè. Èyí jẹ́ ìkẹta. Ẹjọ́ àwọn tó ń rìn kiri yẹn, ẹ bá wa jókòó. Àwọn tó bá lè wọlé, ẹ lè fún wa ní òrèfẹ́ kan sáré wọlé láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ló ṣe pàtàkì. Tí Ọlọ́run ti pàṣẹ rẹ̀ pé a gbọ́dọ̀ fara hàn. Ó ní ìgbà mẹ́ta ní ká fara hàn nínú ọdún. Ìgbà àjíǹde, ìgbà ìkórè àti òpin ọdún. Àwọn ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí kò fẹ́ ká wá lásán, kò fẹ́ ká wá lọ́wọ́ òfo. Torí pé bá a ṣe ń mú wá fún òun náà fẹ́ dá padà fún wa. Ó ní kò sí ẹni kankan tó gbọ́dọ̀ wá sáájú mi ní owó òfìfo. Mo sì ní ìgbàgbọ́ pé gbọ́dọ̀ wá ní òwúrọ̀ ìyá ọ̀wá sáájú Olúwa lọ́wọ́ òfo. Mo gbàdúrà lórúkọ Jésù. Bó o ṣe wá lọ́wọ́ òfo, ò ní padà lọ́wọ́ òfo. Ẹ ṣàmì. Hallelujah. I noticed something nínú ìjọ yìí. Ibi tí a bá ń gbàdúrà, a kì í ṣe àmì. Ohun tó burú ni, ó burú jáì. Àmì ṣe pàtàkì nínú àdúrà. Because you can never tell. You don't know the time tí àdúrà ẹ máa gbà. Nígbà tó bá gbàdúrà tó ṣàmì, ẹ mọ̀ pé tó léwu ni. Mo gbàdúrà lórúkọ Jésù, ire ẹ̀ ò ní fún ẹ kọjá lọ. Kò tí ì tó bẹ́ẹ̀, mo ní ire ẹ̀ ò ní fún ẹ kọjá lọ. Àgbàrá kì í fọkòtò, ire ẹ̀ kò ní fún ẹ kọjá lọ. Ní orúkọ Jésù, ire wa tó wa lọ́wọ́. Hallelujah. Ìkórè, kí ni à ń pè ní ìkórè? Ìkórè jẹ́ ohun tí a gbìn nígbà tí àsìkò tó ti germinate, tó so, tó pọ́n, tí a wá ká. Hallelujah. Ìtumọ̀ ìkórè nìyẹn. Planting a seed, germinating, grow, and ready for harvest. Hallelujah. Ohun tí a pè tó dàgbà, tó mú èso jáde, tí èso pọ́n, tí a sì ká, òun ni à ń pè ní ìkórè. Hallelujah.
ẹ bó jẹ́ àsùn hallelujah ohun tí ìkórè jẹ́ nìyẹn ọmọ Ọlọ́run gbogbo wa láti pè níwòye èṣì ní ọwọ́ síwájú Ọlọ́run tí à ń náwó tí à ń nára tí à ń fi ìbò rẹ̀ hàn èyí tó ṣe ní ọdún kẹta sẹ́yìn ní ìgbà yẹn là ń pè àsìkò tí wá tó sìn tí a fẹ́ bẹ̀rẹ̀ èrè tí a máa kórè ní ọdún tó ń bọ̀ ohun tí a bá pè lọ́dún yìí ó máa so èso ní ọdún tó ń bọ̀ a máa kórè ẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù olú ìkórè a kórè ayọ̀ fún gbogbo wa a ò ní gbìbàjẹ́ lórúkọ Jésù èso wa ò dẹ̀ ní rẹ̀ dànù hallelujah hallelujah bó o bá sùn hallelujah ẹ jẹ́ ká lọ sáré bá mi wo ìwé òwe orí kọkànlá Proverbs 11. Ẹ jẹ́ ká wo láti ẹsẹ̀ kẹrìnlélógún 24. ẹnìkan wà tí túká. Ẹnìkan wà tó ń túká. Síbẹ̀ ó ní àdíntú àti àdíṣẹ́kù. ẹnìkan sì wà. Ẹnìkan wà gẹ́gẹ́. tí ń há ọwọ́. Ó ń háwọ́ ahun ni ó wà síndì. Ju bí ó ti yẹ lọ. Ṣùgbọ́n ìkìsí àìní ni. ìkìsí àìní ni. Hallelujah. Ọkàn ìṣóre. Ọkàn ìṣóre. Ni a ò mú ṣọ́ra. Ó máa mú ṣọ́ra. Ẹni tí ó ń bẹ níbi tí nítorí ni ẹni tó bomi rin. Hallelujah. The message has passed. Hallelujah. Lónìí ní ìkórè tòní mo ní ìgbàgbọ́ kó ti ní ìpinnu rere fún Ọlọ́run pé o ní ìpinnu pẹ̀lú ara ẹ pé o fẹ́ bá Ọlọ́run rìnrìn àjò o dẹ̀ fẹ́ bá dámájẹ̀mú pẹ̀lú ohun tó o ní láti mú wá síwájú Olúwa láti wá fi yin Ọlọ́run o fẹ́ bẹ̀rẹ̀ sí pè ní ti ọdún yìí mo sì ní ìgbàgbọ́ pé èso tó bá pè lọ́dún yìí bí a ṣe ń wọnú ọdún tuntun torí ẹ máa bẹ̀rẹ̀ sí kádùn tuntun láti ọ̀la lọ lórí ìjọ yìí ẹ ń wọnú ọdún tuntun bí ṣe ọdún ìkórè tuntun ẹ fẹ́ máa gbè ẹ ti bẹ̀rẹ̀ sí ìgbìyànjú olùṣọ́sí wa lẹ́ẹ̀kan $1,000 fún wa a lot of people come out láti ra ọsàn yẹn ìwọ tó ti rà máa ní ìpinnu ní ọkàn ẹgbẹ́ ọgbọ́dọ̀ bọ́ Ọlọ́run ṣòwò lẹ́nu ó ní ká má ṣe rí ẹnikẹ́ni tó máa wá síwájú mi ní ọwọ́ òfo hallelujah ṣe hallelujah bọ́ Ọlọ́run bí inú ẹ bá dùn sí ìkórè ìpariwo hallelujah ó ní ká má ṣe rí ẹnikẹ́ni tó máa ṣe kí ni tó máa wá sí iwájú mi ní ọwọ́ òfìfo. You don't come to God's presence with empty-handed. Kí Ọlọ́run kó bá lè lọ́nà fún ẹ. Kí Ọlọ́run kó bá lè ṣínà fún oríire fún ẹ. Ó ti pinnu kó tó kúrò nílé pé ìkórè tọ́dún ìmọ́lẹ̀ ìlú mo fẹ́ rà. Ó dẹ̀ mọ̀ pé ìmọ́lẹ̀ láti ra ìmọ́lẹ̀ kan ṣe wàsá kò ń sọ̀rọ̀ eré. Ṣùgbọ́n pinnu ó ní ìpinnu rere. Pé ohun tó fẹ́ ṣe o fẹ́ lọ náwó, o fẹ́ lọ nára. Torí kò sẹ́ni tó mọ àsìkò àti ìgbà. Torí pé ìgbà àti àsìkò wà fún ohun gbogbo ìgbà tá a wà báyìí ìgbà ìkórè ni ìgbà tá a máa gbìn láti gbin ohun tá a máa ká ní ọdún tó ń bọ̀ gbogbo àdúrà lórúkọ Jésù èso tó máa gbìn lónìí èso ayọ̀ ló máa jẹ́ ìnáwó ẹlẹ́nìí ò ní náwó lásán sàmì dáadáa ó ní owó tó máa ná lẹ́nìí owó ìrìn kò sàmì àpò Ọlọ́run tó ń ṣe ní lógo àwọn ìwà ní ìṣirò gbọ́nà rẹ̀ hallelujah. Ẹ̀kọ́ tí a kà lélẹ̀ torí pé a fẹ́ lọ sínú ìṣògo ńlá you are moving from one glory to another. Kó tó lè wọ́n ní ìṣelógo ó máa ní àwọn kan tó máa là kọjá. The theme and the title of this year harvest is glory to glory láti inú ògo bọ́ sínú ògo. Amaleki jẹ́ alágbára.
ó sì jẹ ọba, ó jagun, ó pa àwọn ènìyàn ní ìpakúpa, ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run wá sórí ẹ̀ instantly. Hallelujah. Ó pànìyàn nígbà tí Yorùbá sọ pé ìwọ kò gbọdọ̀ pànìyàn. Èèyàn tí ò ń ṣe kékeré ló pa kò ń ṣe èèyàn kò ń ṣe èèyàn méjì. Ó pa wọ́n run fún ìtẹ́lọ́rùn ti ara rẹ̀. Hallelujah. Ojú Ọlọ́run korò sí ìpànìyàn. Ojú Ọlọ́run korò sí ẹ̀ṣẹ̀. Àwọn tó máa ń fà á nìyẹn tí a kò fi ń wọ inú ìṣelógo kíákíá. Torí pé ẹ̀ṣẹ̀ ó pọ̀ lọ́wọ́ wa. Ojoojúmọ́ là ń dẹ́ṣẹ̀. Ojoojúmọ́ là ń wọnú ẹ̀ṣẹ̀. Bá a ṣe ń kó nínú ìṣubú kan là ń bọ́ sínú òmíràn. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ló lè gbà wá. Mo gbàdúrà lórúkọ Jésù. Agbára tó máa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa kó gbà wá lọ́wọ́ ẹ̀. Ẹ bá mi ka ìwé yẹn, ẹsẹ̀ tá a máa lò níbẹ̀. A máa lo ẹsẹ̀ 56 nínú first lesson. A dẹ̀ máa lo ẹsẹ̀ keje nínú second lesson. Báyìí ni Ọlọ́run sọ ìwà búburú Abimeleki. Ó pa ènìyàn, ẹ̀jẹ̀ wà ní ọwọ́ Abimeleki. 57 nìkan. Egun. O lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́nu. Ọlọ́run gbẹ̀san. Kí ni wọ́n wí? Ọlọ́run gba ẹ̀san. Má ṣe ní ogun má mọ̀. Olúwa fẹ́ kí a di àtúnbí ní ìwà. Ó fẹ́ ká di àtúnbí ní ìṣe wa. Ẹ rí i pé tí ìkórè bá dé, gbogbo ọlọmọ máa sáré kiri láti rí i pé kí ìkórè yọrí sí rere. A máa fẹ́ raṣọ tuntun, a máa fẹ́ tún lè ṣe, a máa fẹ́ ṣe gbogbo kí ohun gbogbo lè wà ní ìbámu. Ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ro kankan pé èèyàn ò lè wà nínú ẹ̀ṣẹ̀ kó ní kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí. Abimeleki parun. Bí a bá kàwé yẹn tá a bá padà sẹ́yìn, ó sọ pé obìnrin ó mú ọgbọ́ òkúta nìyẹn, ó là á mọ́. Òkúta yẹn bà á lórí, ó dẹ̀ kú. Instant judgment ní Abimeleki gbà. Ó kú pátápátá. Àtàwọn tó ń tẹ̀lé bàbá wọn ṣègbè. Mo gbàdúrà ẹ̀ṣẹ̀ tó máa rán wa lọ sínú ìparun ní orúkọ Jésù olúwa gbà lọ́wọ́ wa. Ó sàmì dáadáa. Àní ẹ̀ṣẹ̀ tó máa mú ẹ lọ sínú ìparun. Ohun tó máa dáwọ́lé tó máa fa ìparun bá yí ẹ tó máa fi kó bá ọmọ àtọmọ ọmọ ẹ ní orúkọ Jésù olúwa kó gbà lọ́wọ́ ẹ. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Nínú ìwà, nínú ìṣe wa, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ló máa ń sọ èèyàn di ẹrú. Ẹ̀ṣẹ̀ ló máa ń fà á tí èèyàn máa béèrè tó ò ní rí gbà. Tó gbé ojú Ọlọ́run korò sí ẹ̀ṣẹ̀. Àwa dẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn, a lè ṣe ká má dẹ́ṣẹ̀. Hallelujah. Ẹni pé ní òwúrọ̀ ìsáfi tí wọ́n àti kà kọjá. A ti wá ojú Ọlọ́run. A ti bẹ̀ẹ́ pé kó dáríjì wá bí a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa, we are adamant. A mọ̀ bí ẹ̀ṣẹ̀ ní à ń tọwọ́ bọ̀ lójoojúmọ́. Má ṣàgbèrè, má jalè, má pànìyàn. Àwọn òfin Ọlọ́run nìyẹn. Ìjọ mímọ́ náà tún ní òfin tiẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ara lẹ́nìí a ò ka òfin Ọlọ́run sí. À ń ṣe ohun tó wù wá. Ohun tó wà nínú ọkọ̀ tá a fẹ́ ṣe, òun là ń ṣe. Ojú Ọlọ́run bẹ̀rẹ̀ ó korò sí ẹ̀ṣẹ̀. Èèyàn tó fẹ́ wọnú ògo tuntun. Ó ní from glory to glory. O gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. Àwọn nǹkan tó máa dì ẹ́ lọ́nà nìyẹn. Hallelujah. Pariwo hallelujah. Ẹ̀ṣẹ̀ ló máa fà á tó òfin nílé wọnú ògo yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìlérí tí wọ́n fún ẹ, wòlíì ti jíṣẹ́ fún ẹ. Ìwọ fún rẹ o ti bá rẹ níbi gíga. Ọ̀pọ̀lọpọ̀ ìran ló ti rí sí rẹ pé o bá rẹ níbi tí tó yẹ. Nínú ògo nínú àga ńlá, o bá rẹ nílé ọkọ, o bá rẹ nínú òyìnbó. Ṣùgbọ́n títí di wákàtí ìlérí àti májẹ̀mú ẹ̀ kò tí ì ṣẹ. Hallelujah. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí wo ara wa, ká bẹ̀rẹ̀ sí yẹ ìwà ara wa wò. Láti wákàtí tó dáa ti ń wọnú ọdún tuntun lọ. À ń wọnú ìṣelógo tuntun lọ. À ń wọnú ọdún harvest tuntun lọ.
a máa gbìn lẹ́nu ó dẹ̀ yẹ ká ká rere nígbà tó bá tọdún tó ń bọ̀ mo gbàdúrà lórúkọ Jésù agbára láti ṣe rere ní orúkọ Jésù Olúwa gbé wọ̀ ẹ́ ẹ̀mí àti ọgbẹ́rẹ́ tó ń sá fún ẹ̀ṣẹ̀ Olúwa gbé wọ̀ ẹ́ kó ní òní dẹ́ṣẹ̀ mọ́ sàmì dáadáa òní dẹ́ṣẹ̀ mọ́ ògo Ọlọ́run abújáde ẹ bá mi wo Isaiah 41 kíákíá mi ò fẹ́ pẹ́ ìwọlé Isaiah má bẹ̀rù ẹyẹ mọ́ ní glory àti olùṣọ́àgùdà àtàwọn àtàgbàgbà àti wòlé àti ìyá àjọ àti bàbá àjọ ó ní ká má bẹ̀rù nínú ìkórè yìí. Wọ́n wà pẹ̀lú ẹ má fòyà èmi ni Ọlọ́run rẹ máa fún ẹ ní okun nínú ẹbí tuntun tó ń wọ̀ lọ yìí nítòótọ́ màá ràn ẹ́ lọ́wọ́ nítòótọ́ màá fi ọwọ́ ọ̀tún agbára mi màá fi fà ẹ́ sókè màá gbé ẹ sókè hallelujah ẹ ṣe hallelujah kí ló dé ilé Ọlọ́run náà wà èṣù ẹ̀ mọ̀ bí o jó ni bí o bá kùnà láti ká hallelujah ó máa tẹ̀bà tí ẹ gbàgbà jókòó tiẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ká hallelujah á sá ojú oní Sátánì ó gbàdúrà kò ní ráyè nínú ayé wa hallelujah Olúwa ní ká má bẹ̀rù nínú ìjọ yìí ìjọ náà lè kéré nínú ara ṣùgbọ́n nínú ẹ̀mí ìjọ ńlá ni torí pé mo bojú Olúwa ṣí mi lójú ẹ̀mí ní alẹ́ àná bí ẹni pé inú pẹpẹ ni mo sùn níbi tí mo sùn sí àwọn áńgẹ́lì wá wọ́n bẹ̀rẹ̀ sí fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé mi mo béèrè Olúwa èmi mo fẹ́ sọ̀rọ̀ níbi ìkórè ti ọdún yìí ní ìjọ ní glory kí ni màá sọ fi yé mi torí pé àwọn áńgẹ́lì sọ̀kalẹ̀ mẹ́ta wọ́n bẹ̀rẹ̀ sí bá mi sọ wọ́n sọ̀rọ̀ wípé òun Ọlọ́run fẹ́ ṣe ohun tuntun pé òun mọ̀ sí ìjọ yìí pé ìjọ tó fúnra tó ń mọ̀ gbé kalẹ̀ òun arúgbó ọjọ́dẹ̀ ìjókòó sínú pẹpẹ yìí òun wà pẹ̀lú yín nínú ìjọ yìí ó ní kí ẹ má bẹ̀rù òun ló mú lọ sínú Isaiah 41 yẹn tí a kà yẹ ó ní kó má fòyà olùṣọ́àgùtà èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ testimony tán kí ìbíláàrọ̀ yìí èmi náà mo ń gbọ́ nínú pẹpẹ kò ń ṣe nǹkan tó ń bá yẹn sọ tẹ́lẹ̀ mi ò bá wọn sọ̀rọ̀ wọn ò bá mi sọ̀rọ̀ a sọ̀rọ̀ pẹ̀ pọ̀tí ẹgbẹ́ Ọlọ́run ní ká má fòyà ó ní kí ẹ má bẹ̀rù nínú ìjọ yìí pé òun máa mú yín lọ sí ìpele tó kàn that is going to take you to your land of glory pé bí ayé fẹ́ bí ọ̀run pọ̀ bí àwọn ènìyàn kọ̀ ògo Ọlọ́run máa bú jáde nínú ayé ẹ̀ pariwo hallelujah ó ní ká má fòyà ó ní ká má bẹ̀rù ó ní ká tẹ̀síwájú nínú iṣẹ́ èyí tá à ń ṣe lọ́wọ́ kí ẹni tó ń ṣe rere máa ṣe lọ mo ní ìgbàgbọ́ pé kò sẹ́ni tó ń ṣe bí nínú ìjọ yìí àbó wà ẹ̀dá àwọn iṣẹ́ tó ń ṣe bí wà iṣẹ́ rere ni mo mọ̀ pé gbogbo wa ń ṣe ó ní ká tẹra mọ́ torí bí èrè ó wà tó oníṣẹ́ hallelujah mo gbàdúrà lórúkọ Jésù àwọn oníṣẹ́ lásán Sátánì ó máa bá ṣe lásán lórí ọ̀rọ̀ ayé wa ni báyìí pé báyìí kọ̀ ire wa máa dé ó ṣàbí òní kú tòfótòfó hallelujah ní glory ògo tuntun nínú ẹ̀ ló wà yìí gbogbo wà nínú ìjọ yìí tó rí ògo lò tètè lọ rẹ kó lọ yí ara ẹ wò èyí ní ọdún kẹta nínú ìrìn àjò náà Trinity Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ Olúwa ń dábìrà nínú ìjọ yìí ẹ̀rí bí olùṣọ́àgùtàn wọn wọ́n ti fi ayé wọ́n ti fi gbogbo ẹ̀ wọ́n fi sílẹ̀ fún Ọlọ́run wọ́n mọ̀ pé Ọlọ́run ló máa ṣe Ọlọ́run ló dẹ̀ ń ṣe torí tí ìkórè bá bọ̀ àwọn olùṣọ́àgùtàn ẹ̀rú máa ń bà wá a máa òbí báyìí lọ sí fẹ́ ṣe abẹ́ ràmàlù abẹ́ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n bàbá àràkọrin kan ó ní mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó èmi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi mo fi lè ayé mi sílẹ̀ fún ọ lò ó èmi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi kí ló ti wí èmi yóò ṣe tirẹ̀ èmi yóò jẹ́ tirẹ̀ èmi ti múra tán mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó.
mi lè jẹ́ tìrẹ nìkan títí oyè